àṣírí ńlá ti tú lórí ikú tó pa àgbà olórin late Sikiru Ayinde Barister. Ọmọ Barister tó ń jẹ́ Ọlá ló tú ọ̀rọ̀ yìí palẹ̀ o lórí bí wọ́n ṣe fi birthday bọ́n ṣe organize birthday fún bàbá òun tí wọ́n tún wá mú bàbá òun lọ tí wọ́n lọ fi obìnrin dá wọn lọ́lá tó ń fi obìnrin ṣe wọ́n lálejò. Ó ní nǹkan tó pa Barister nìyẹn o. Ó ṣàlàyé pé sickness Barister bẹ̀rẹ̀ kété lẹ́yìn tí birthday parí àti wọ́n sì kó àwọn obìnrin fún wọn nígbà tó ń lọ sí ilé ẹni tí ó organize birthday yẹn fún wọn. Ẹni tó celebrate birthday yìí fún Barister mọ̀ pé Barister kì í ṣe birthday gẹ́gẹ́ bí ọmọ wọn ṣe sọ, gẹ́gẹ́ bí ọmọ Barister ṣe ṣàlàyé. Ó lẹ́ni yẹn mọ̀ pé wọn ò láìkí birthday. Ó ní kí ló wá fà á tán ṣe birthday fún wọn. Ọmọ yìí sọ, ó ní a jẹ́ pé ọ̀tá bàbá òun lẹni yẹn. Ìgbà táìsàn dé, ó ṣàlàyé gbogbo ìgbésẹ̀ tí wọ́n gbé, wọ́n ṣe gbé bàbá yẹn lọ sí hospital yẹn Barister àti bẹ́ẹ̀. Ó ní ṣùgbọ́n ẹ̀pà ò bóró mọ́. Ọ̀rọ̀ sì pọnú ìwé kọ́bọ̀. Ẹ̀yin fúnra yín mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ láti ẹnu ọmọ Barister. Mò ń padà bọ̀. Welcome to crossblog X TV. Remember to like, share and follow us. Tẹ́ ẹ bá wò dáadáa ẹ máa wí pé lóòótọ́ náà àwọn èèyàn lè organize birthday fún yàn nígbà míì. Bóyá wọ́n mọ̀ pé èèyàn ṣe birthday àbí èèyàn kì í ṣe birthday. Ṣùgbọ́n èèyàn náà ní right láti sọ pé òun ò lọ sí birthday yẹn. Pàápàá béèyàn bá mọ̀ pé birthday yẹn kò dáa fún ẹ̀mí òun, kò dáa fún ìlera òun, àbí birthday yẹn lè ṣe okùnfà ikú fún òun. Àmọ́ tá a bá tún wá wò ẹ máa wò pé èèyàn ní fẹ́ disappoint ẹni tó organize birthday fún yàn, èèyàn á fẹ́ tijú ẹ̀. Àmọ́ ṣé ẹ máa ń fi ìtìjú kárùn ni nǹkan táwọn kan sọ rèé o. Nítorí náà ó ṣe pàtàkì láti ìgbà míì kéèyàn má tijú fún àwọn èèyàn kan o. Nítorí tó bá tijú fún wọn, wọ́n á ba tiẹ̀ jẹ́. Bẹ́ẹ̀ ni òun lọ́mọ yìí ṣe ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Àmọ́ èèyàn tó ó yẹ kéèyàn tún wá béèrè pé ọmọ yìí ńgbà tí wọ́n organize birthday fún bàbá ẹ̀, ibo lòun gangan wà nígbà yẹn. Ṣé òun wà lọ́dọ̀ bàbá ẹ̀? Nítorí ó ṣàlàyé, ìyẹn Mr. Ọlá tó sọ̀rọ̀ yìí tó jẹ́ ọmọ Barister, ó ṣàlàyé pé bàbá òun bọ́ sínú àìsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ kó tó di pé bàbá ẹ̀ lọ fún birthday, ṣé òun fúnra rẹ̀ ò mọ̀ pé bàbá òun fẹ́ lọ fún birthday láti wọ́ọ̀nù bàbá ẹ̀ tàbí kí wọ́n prevent bàbá wọn láti má lọ sí birthday? Nítorí lóòótọ́ èèyàn kan ló organize, àmọ́ àwọn ọmọ bàbá yìí náà wà ń bẹ̀ láti ṣe àkóso, láti mọ bí wọ́n ṣe lè prevent bàbá wọn from attending that birthday. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Ọlá sọ nínú fọ́nrán yìí nípa ikú tó pa late Dr. Sikiru Ayinde Barister. Débi kí wọ́n fẹ́ ṣèkómọ kó bímọ fẹ́ ṣèkómọ kan ṣe láláriwo ká máa sọ birthday. Tí ẹni tó bá ṣe birthday fún ọ̀tá wọn ni, ẹni tó mọ̀ wọ́n pé wọ́n ń ṣe ni pé wọ̀ wọ́n ni, tí ọ̀tá wọn lẹ́ni yẹn. Tó ń wá ìṣubú ẹ̀ àbí nǹkan míì fún un. Sickness ẹ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ní tó dẹ̀ fà ara ìdí ẹ̀ rèé. After gbà tí wọ́n organize birthday fún wọn, Sikiru Ayinde Barister ò lọ sí ilé direct. Ilé ẹni tó ṣe ẹni tó organize birthday fún wọn ni wọ́n lọ for complete 1 week. Ibẹ̀ ni wọ́n wà for complete 1 week. Ilé ẹni tá à ń sọ yìí lọ wà tí wọ́n kó oríṣiríṣi obìnrin fún wọn. Nílé ẹni tá à ń sọ yìí bí wọ́n ti inject nǹkan oríṣiríṣi sára àwọn obìnrin tá à ń sọ yìí ni ó yẹ Ọlọ́run ó yẹ nìyẹn. After gba sickness tá à ń sọ yìí bẹ̀rẹ̀. The incident is like a slow poison. Pé máa pa díẹ̀díẹ̀ máa pa díẹ̀díẹ̀. Ẹ̀mọ̀ kí wọ́n máa kọ́ fún yàn lóúnjẹ oúnjẹ tí wọ́n láìkì jù. Mo sóúnjẹ kan fún wọn, wọ́n jẹun. Nǹkan báyìí ló wù mí jẹ yẹn, òun mi jẹ wọn lè jẹ, wọ́n kọ̀ fọ́ ogun ni. That same day mo ṣe ọbẹ̀ different type of ọbẹ̀ fún wọn fún about 3 different times níjọ́ yẹn. Wọ́n kọ̀ fọ́ ogun gbogbo ẹ̀ ní orí ni wọn ò lè jẹun. So lọ́ra gbá lọ́ra wo gbogbo ẹ̀ ń dé wọn ò lè jẹ gbogbo ẹ̀. Ẹgbẹ́ láti mọ̀ pé something is wrong. So later wọn ò tún lè lọ toilet. So gbogbo oògùn Yorùbá tí wọ́n nílé àgbo kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wọ́n lò, títò òyìnbó wọ́n lò, wọ́n pa àwọn tí wọ́n close mọ́ wọn pa nǹkan báyìí ó ń ṣe àwọn gbá kan, àwọn ò lè lọ toilet, àwọn ò lè ṣẹ́gbá, àwọn ò lè ṣàwó. Gbogbo táwọn yẹn náà prescribe fún wọn wọ́n lò, bọ́ ṣe ń lò ikùn tóbi sí, wọn ò lè lọ toilet. So fortunately for us, Alhaji Buhari came visiting, which is his brother.
Alhaji Bari ọlọ́tọ̀ lónà Sikiru kí ló dé kí ló ṣẹlẹ̀ ń báyìí ló ń ṣe mí bọ̀dá kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bí di ọ̀rọ̀ bó ṣe gbé wọn lọ sí hospital wọn ní Surulere ní Shita nìyẹn Savannah hospital ní Surulere bóyá débẹ̀ nìyẹn àwọn dókítà carry out gbogbo tó lè ṣe nǹkan bẹ́ẹ̀ ṣá wọ́n try láti flush ikùn wọ́n rí gbogbo ẹ̀ ṣe successfully but the doctor now affirmed to us that pé ọmọ need the operation pé intestine wọn ló block. Wow. So mo ṣe arrangement tí wọ́n fi lọ sí India lọ́jọ́ náà nìyẹn. mo lẹ ti gbọ́ yẹn o nítorí nǹkan táwọn kan gbàgbọ́ ni pé ikú máa ń wá lásìkò tó bá wá ni death will come at the appointed time. Ọlọ́run mọ gbogbo ó mọ gbogbo ohun tó wà nídìí ọ̀rọ̀ ikú tó pa late Barister gẹ́gẹ́ bí ọmọ ẹ̀ ṣe sọ nítorí ọmọ ẹ̀ náà ò sọ dájúdájú pé bóyá àwọn obìnrin tó kó fún wọn nítorí bó ṣàlàyé pé àwọn kó àwọn obìnrin pé bí ó ṣeé ṣe pọ́n ti fi nǹkan sá ẹ̀dẹ̀ mọ́ pé Áfíríkà la wà yìí kò sí nǹkan tí wọ́n lè fi ṣèyàn léṣe kò sí nǹkan tí wọ́n lè fi gbẹ̀mí lẹ́nu èèyàn kọ́lọ́run kó má jà bọ́ sọ́wọ́ lọ́wọ́ ni òun náà lẹ ti gbọ́ yàn kí lè ro tiyín ṣẹ́yìn rò pé wọ́n lè ṣe bẹ́ẹ̀dẹ̀ fún wọn pé bóyá lóòótọ́ téèyàn ò bá kí ń ṣe bẹ́ẹ̀dẹ̀ bóyá wọ́n lè ṣe bẹ́ẹ̀dẹ̀ fún yàn kí bẹ́ẹ̀dẹ̀ yẹn ṣekú pààyàn kí ni gbogbo nǹkan tẹ́ ẹ rò nípa ọ̀rọ̀ yìí ẹ drop comment yín. This is crossblogX TV. Remember to like, share and follow us.